bàbá olé ọlọ́run ní ẹ wo bọ́lọ́run ṣe àbúrò yín fún gbogbo àgbáńlá ayé ẹ tí ẹ̀ẹ́dọ́gbọ́n wọn bù wọ́n lẹ́sẹ̀ wàláì ẹ̀ẹ́dọ́gbọ́n bù wọ́n lẹ́sẹ̀ rárá sáárì kí ni kan wá ń bẹnu ayé yìí tí yàrá bá rẹ́ni kọ́ èèyàn lẹ́sẹ̀ ẹni tó 8 tẹ̀tẹ̀lẹ̀ tí wọn náà ń wá bí ó ṣe ṣubú ó wá rẹ́ni kan ó bọ̀ kó lẹ́sẹ̀ ń ta sàn pé wọ́n ti fún ọ ní èrò rẹ̀ òun náà lè fà lásọ yóò wá lóun fẹ́ dọ́gbọ́n lájà ni ó dẹ̀ ń dọ́gbọ́n kó lẹ́sẹ̀ kó fi ṣubú ni tí yàrá bá rẹ́ni fẹ́ báwọn bá ń tó fẹ́ bàjẹ́ jẹ́ tẹ̀tẹ̀lẹ̀ nínú ló wà dùn yes ẹ ṣe bẹ́ẹ̀ ayé gbà yín àti ba nǹkan jẹ bí ẹni tí ń tọ̀ ní òjò sẹ́wọ̀n kí wọ́n lè mọ̀ kí ń tọ̀ sára ẹ ti bá ń tọ̀ ní òjò ń rọ̀ òun náà tó wá ń tọ̀ ẹ lè mọ̀ kí ń tọ̀ ẹni tó bá rí àdánwò tó bá kan ẹni tó hẹ́ẹ̀tì yẹn tẹ́lẹ̀ tó bá wọ́n kú kínní yẹn wọn ò ní mọ̀ pé ọwọ́ rẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ntọ́wà ńlẹ̀ yìí tí ń lọ tí ń bọ̀ yìí tẹ́ bá lọ́wọ́ kún wọn ò tẹ̀ ní mọ̀ ilé táwa náà fẹ́ wú ẹ̀ tẹ́lẹ̀ ẹ jẹ́ àṣẹ bí ó ṣe jọ wó tẹ́ bá lọ́wọ́ kun ẹ lẹ́fẹ́ máa bá wọn ṣe bí ó ṣe ní wó ni òun náà máa fi ẹsẹ̀ tí ó fi rọra sán bí yẹn bá dẹ̀ dán wò ní kọ̀rọ̀ ṣe bọ́lọ̀ ń rí ẹ ṣe bẹ́ẹ̀ fábúrò yín abẹ́ ọlọ́run kó jọ gbogbo tí ń rú ọlọ́run bá wa jẹ́ lọlẹ̀ àmín ya Allah kó tún wa ṣe ọlọ́run abẹ́ ni àwọn afáwa gbà lókè lọ́run ọlọ́run jẹ́ kẹ́mi ogun bàbá wa ṣé o yà sí mu kí àwọn alájà wa Rashida Ọládìméjì ọlọ́njẹ́ kẹ́mi yóò gùn àmín ya Allah ìyá dáadáa gbogbo àwọn afáwa ń kalẹ̀ ní mu kí ọlọ́run ní ká ní àwọn dókítọ̀r mufti gbogbo àwọn alùsùnà Sheikh Imran lẹ́gbẹ̀ẹ́ ẹ kí mo ń tẹnu mọ́ mufti ń ẹ sì ń rẹ́ni kí ní pa yín lẹ́rìn bí mufti ti ń wí ẹ fẹ́ kí n pè wọ́n bẹ́ẹ̀ ẹni tí bá ń bí inú kókó ń bí èmi mọ́ fi wọ́n jẹ èmi kankan mọ́ kọ́ wí mufti láyé fún àwọn alùsùnà yìí sì ní kó mbẹ́ èmi mọ́ dáàgó ẹlẹ́ báwọn alùsùnà lèmi náà kọ́sọ́mà mi ni wọ́n ṣé ìmúra ń tẹ̀rí yẹn mo máa ń wo fídíò wọn ó ti pẹ́ ó ti lé 20 years tí mo ti máa ń wo fídíò wọn ní gbogbo sàárì máa jókòó ti báyìí ni n ò dẹ̀ mọ̀ nígbà yẹn máa jókòó báyìí máa wò wọ́n báyìí ni báyìí wọ́n máa ń sọ̀rọ̀ reality mo dẹ̀ máa ń rà wọn àdáàbò kan bẹ̀ nínú àwẹ̀ máa ń jókòó ti kódà mi ní sùn ní sàárì nígbà tó fi ń gbàgbà jì kí n tó wá rí kí mo kó lọ sáìtì mi àfa ńláńlá ni tẹ́yìn ó ti mọ̀ wípé ẹni yìí irú èèyàn ò lè léyìí mo wá yín tì láti define yín tí mo rí yín ni pé bàbá yín náà ní tí wọn bẹ mọ̀ yín kó rí pé bàbá yín ní Ọlọ́run má jẹ́ kú láéláé àmín ya ti àwa ahlùsùnà wal-jamā'a àbí kò jàmáà mẹ́ kò jàmáà mẹ́ òní ni mo kọ́ pè lójú wọn mo ti máa ń sọ tipẹ́tipẹ́ mo sọ lójú wọn lónìí mufti gbogbo alùsùnà ni mo wí Nàìjíríà ni o délé Haúsá àwọn tí Ọlọ́run kẹ́ pẹ̀lú ìmọ̀ àti òdodo ẹ ṣe tẹ wá síbí ìwà tẹ wá síbí yìí ni wàá dùn púpọ̀ torí àwọn afáwa Dr. Abdulgani Owóyalé àfáà ni wọ́n tàbárí mọ́kọ́ àfáà tó yanrantí gidigidi àwọn tí wọn ò jẹ kankan nínú àràmù rí láyé tí wọ́n jókòó níbi ẹ̀kọ́ dókítà Ọlọ́wọ́n ọba tó ní kò ní pa yín o. àmín ya Allah. tí ẹ bá ibi yìí lónìí tí ẹ bá gbé 100 million kó n bí tíra yìí jù bẹ́ẹ̀ lọ wàláhì tíra yìí jù bẹ́ẹ̀ lọ àyíkátà wà yìí ó ṣe mí láàánú fún àwọn onímọ̀ wàláhì àyíkátà wà àgàgà ilẹ̀ Yorùbá yìí ilẹ̀ Haúsá ló dáa fún gbogbo orú nǹkan báyìí kéèyàn kó tó di jọ́nà ni yóò ti wọ́n kọ́ mọ́ rí àwọn owó nù àkáǹtì yẹn àmọ́ sáìdì ibi tá a wà yìí àwọn tá à ń jẹ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ò mọ yìí kéwú ẹni tí ń bọ̀ wá yìí mọ̀ náírà àfáà ni ọmọ àfáà ni èyí ò mọ yìí kéwú tiẹ̀ àfáà ni mọ̀ náírà wàláì ọmọ àfáà ni dòní owó àti gbogbo tọ́lọ́run ṣe fún mọ̀ náírà yìí kò gbà á lọ́wọ́ ọ̀tọ́lọ́run kódà orí rẹ̀ máa ń wú láti ṣe dáadáa bí irú eléyìí ju gbogbo nǹkan lọ
ẹnìkan tá a wá rí náà nù àtàwọn díẹ̀díẹ̀ àwọn retí àwọn èèyàn níbí yìí o ambassador yàrá sẹ́ríkì àjọsọ̀rọ̀ kí n tó kú òní láìpẹ́ yìí wọ́n láwọn ọ̀nà ẹnìkan wá pé Àbújá làwọn wà àwọn ò ní tàn mí jẹ wọ́n wà lábújá báyìí olóṣèlú businessman làwọn wọ́n yẹ sáfà but àwọn tí wọ́n jà fà tọ́dẹ̀ mọ kéwú tọ́tún lówó wọ́n ń bẹ láàrin wa náà abẹ́lẹ́ òun kọ́lọ́ ń bá wa lakini iye wọn dáadáa tí ẹ bá sí wọn náírà tá a tún retí nísìn gbogbo àwọn àtàwọn kálẹ̀ yìí mi ò rí ẹjọ́ fún àwọn mílíọ̀nù bí o lẹ́yìn àwọn Dr. Imran mufti àwa alùsùnà tí Ọlọ́run jẹ́ kí ẹ̀mí wọn kó gùn ẹ gbọ́ ẹ̀ ń wò pé ẹnìkan tà lẹ́yìn jìmí àbí ó fi Al-Qur'ani búra iliman àti ní ti ìmọ̀ wà nasaban pẹ̀tà ló bí lágbájá Sheikh Imran kàwọn sùn tẹ bá dé ibi tí wọ́n ti ń ebe yẹn rí wọn lórí nẹ́ẹ̀tì àwọn òsì tún ta ogun àyídànù ó yẹ kí wọ́n wá bí kèfèrí ni wọ́n wá bí kèfèrí àbí wò ni àbí wọ́n wá bí kèfèrí ni wọ́n wá bí kèfèrí wọ́n ní kébi táwọn àwọn náà làwọn dúró sí wọ́n wọ́ àwọn bàbá bí mo ṣe wà yí ní tó mi gẹ́lókòtò mi tí fi dárò sínú gangan ó ní ṣùrùtù tàbí kí n sọ dókítà ṣe kí n sọ ó ní ṣùrùtù tàbí wá sí mi kó gbóná jẹ́ níbọ̀dì lọ àmọ́ yẹ́ kọ̀kọ́ ma ẹ wọ ẹnìkan tó wọ́n fún mi ní owó lóṣooṣù ó kéré jù 5 million bẹ́ẹ̀ mo sọ fún yín wọ́n lẹ́tọ̀láì tí n bá ti rí yín ẹ gbàgbé súnà ti bẹ́ ọ̀hún èmi ò lọ mọ̀lúdì dáadáa nísì lọ bí òkú a sì wá sí òkú a sì wá sí ọmọ ẹ lè ní kí n má ṣe léyìn kẹwàá ní nọ́nọ́nọ́nọ́ ẹ máa wá bí títí máa rówó fún mi títí máa jẹun àtàwọn ọmọ kéwú mo ní ọmọ kéwú nílé alẹ́ 400 bó láti máa jẹun èmi ò lọ mọ̀lúdì o ojú dókítà wo ti ń sọ yìí Professor Imran láìpẹ́ yìí wọ́n tún gba professor láìpẹ́ yìí fáàrí wa lè jẹ́ pé àwọn àti ẹ̀ níyìn pé Ìlọrin ló níyìn ó tó mi kó lọ́mọ gbàgà ẹ̀ ń dì yín Amina ya Allah kó jọ kó dákun Ọlọ́run ti bùn yín lọ́mọ àwọn ọmọ tí wọn ò takò yín lẹ tún bí ẹ bí ọmọ tí ó pa yín tàn Ọlọ́run ṣe é fún yín gan o tó bá ṣe yín báyìí tó bá fọmọ yọ yín lẹ́nu ńkọ́ mo rí ọmọ yín láìpẹ́ yìí wá kí mi lé pẹ̀lú àwọn jàmáà rẹ̀ láti faculty of law àbí ibùdó wà táwa kí mi lé mo ní sèwọ lọmọ Sheikh Imran oníbẹ̀ẹ́ ni inú mi dùn sí mo nítọ̀ má ṣe bí àwọn báyà bá báyò má ṣe mọ̀lúdì o má lọ bí òkú o ẹbí lèrè mo sọ fún un ó sọ fún yín ó ti sọ fún yín má ṣe mọ̀lúdì o má lọ bí òkú o àwọn máa lọ àwọn ọmọ tí wàá ń lọ bàbá rẹ̀ ń lọ o àbá mo sọ fún bẹ́ẹ̀ náà torí pé kò ní da kọ́lọ́ mọ̀lúdì wọ́n fi bú yín ni ó fi bú yín ni gbogbo tó wà ní kọ́nà àbáyà lábùkù kí ẹ má ṣe Sheikh Imran wallahi ẹ̀ ní kú ẹ̀mí ó gùn Ọlọ́run wọlé àní ẹ̀mí tó da sí yín tó wá ké bẹ́ẹ̀ lórí ṣe ní ọkàn mi Ọlọ́run jẹ́ mi ní ó dàbí yín kí n rí bí yín ẹ ti da púpọ̀ jù ẹ̀kọ́ gbé yín ga ẹ fáyìn lẹ́dàá ẹ lè kó lè takò yín pé oúnjẹ kí lọ́dọ̀ tèmi tóbi púpọ̀ Ọlọ́run kó jọ kó dákun kó jẹ́ kẹ́mi yóò gùn àmọ́ lẹ́yìn kí wọ́n sọ wá sí fún wa lónìí èmi ò tún fẹ́ kán fún wa ní owó èmi ò fẹ́ kán tún fún wa lówó èmi gangan tí ń lówó tó yí èmi ò fún wọn ní 100,000 bí nísìn lémi gangan ni o mi gangan ìyẹn tí ẹ ti rí tíra àmọ́ kí ṣe tíra mo kówó fún ìyẹnjú yín àti bẹ́ẹ̀ ṣe jẹ́ ọpọlọ yín bí ẹ bá ń gbé lọrin tó wá jáfa báyìí tó mọ kí ó tó báyìí ẹ kí o èmi ò fún yín ní 100,000 bí nísìn ẹ má bínú kí mo ṣe ọ̀yájú o èmi kàn fẹ́ fi ṣe pé kí àwọn dókítà Imran mọ̀ pé bí yóò kéré jù wọ́n fún wa ní 5 million bí lónìí Ọlọ́run jẹ́ kí mọ̀nẹ́rà ọba mi bí mọ̀nẹ́rà sùmùránì ọmọ wa ni ìmí ìgbà báyìí kìíní máa bá mi pe dókítà nísìn dókítà wa níbí nísìn n fẹ́ kàn fún dókítà ní 10 million naira kéré jù bàbá ẹni tí ń bọ̀ wáyé tó bá débi lóòótọ́ tó bá gé ń bọ̀ lóòótọ́ tí wọ́n parọ́ tó débi oníyìí ti da ní ẹ̀nà mọ́ Ọlọ́run bá ń gbọ́ mọ̀nẹ́rà kìí ṣe èèyàn lásán kò tún ṣe é gà kò ṣe máa wọ́n ìran ìtì máa ń wú ẹ náà lẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí
bàbá ọlọ́jẹ́ mi yóò gùn آمين يا الله dr Owóyalé ọlọ́njẹ́ kárí yín pẹ́ آمين ọlọ́njẹ́ kárí yín pẹ́ آمين ọlọ́njẹ́ kárí yín pẹ́ ìmọ̀ tọ́lọ̀ ń bùn yìí ó pọ̀ ọlọ́mọ fi kóyà jẹ yín آمين ọlọ́mọ fi kóyà jẹ yín آمين tí mo bá ń lọ lọ́tọ̀ tí èèyàn lọ lọ́tọ̀ wọ́n rẹ̀ gbé àfa yìí ó dẹ̀ mọ kí ó gan ọlọ́mọ fi kóyà jẹ yín o آمين ọlọ́lá hawla wàlá quwwata illa إلا billah. بالعلي wọ́n العظيم gbé Owóyalé Owóyalé. kalẹ̀ táyọ̀ fi tán ayé òní gbàgbé tíra tí ọlọ́run ní ká gbé jáde yìí kódà owó kò sówó tán lè fún yín lónìí tó tó olúdu rẹ̀ táyọ̀ fi tán lámàká táyọ̀ fi tán lámàsàfà nínú ẹ̀ kó wá jọ kó dákun mọ̀jẹ̀ padà kángun síbi ìṣesí kan tó sọ pé àbá tó wá kọ́ kódà gbàtí ó kú láyé tọ́ kódà kó mọ̀ ráyé wá ó dẹ̀ wá dáa ju bó ṣe wáyé tó wá kú báwọn lọ ọlọ́mọ sì bẹ́ẹ̀ fún yín láyé láyé. àmín ya Allah. ọlọ́lá hawla wàlá quwwata illa billah. bàbá wa gbà ní kọ̀rọ̀ ní kalẹ̀ ọlọ́run jẹ́ ká rí i pẹ́. àmín. ẹ má bínú mo ń dọ́gán sún kínní yẹn kí mọ̀nàrà fi wọlé ni mo fẹ́ ra ìjáàkì ẹ̀ ni tọ́lá àwọn la máa mú àwọn la máa mú. àmọ́ àfàwà àgbà àrùn Idil Karim àfàwà ajé alẹ́ adabi ọ̀bẹ̀nbí kullu sayidin fi jawfil fara kò sí nǹkan tí apá ajé òka gaba ń sọ pé ká mú yàmọ́lẹ̀ kan gba ọmọ lọ rẹ̀ àwọn ajé ìmọ̀ sí dáadáa ọlọ́run jẹ́ kí torí pé èyàn oníjẹ́ àdàbíyà kó mọ̀ ní àwọn àdáàbù gbogbo àwọn àdáàbù rẹ̀ láyé ọlọ́run fún àfa wa ajé túmọ̀ bí ọlọ́run má jẹ́ ha o àmín ọlọ́run má jẹ́ níwà láéláé. La ilaha illallah Muhammadu Maulana 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 qabili ayyi wa bil qayyumi Maulana ayyi wa bil qayyumi Maulana ayuti lawura Muhammadu Maulana la ilaha illallah Muhammadu Maulana qabili ayyi wa bil Qayyumi Maulana qabili ayyi wa bil qayyumi Maulana ayuti lawura Muhammadu Maulana la ilaha illallah Muhammadu Maulana Queen Sayyida Manara Manara Maulana Manara Maulana Bintuli Abuwaji wa Buru Salami Maulana la ilaha illallah Muhammadu Maulana
tó wọlé abẹ́rẹ́ rí kí wọ́n ti wá sẹ́yìn orílẹ̀ dànù ẹ̀rí pé ayé ṣòfò la ilaha illa mọ̀nára tí àwòye tọrọ pé kí mọ̀nára ò yọ sí òun mọ̀nára sì yọ sí àwòye bá láti jọ́ òun ní sórí èdò ní ó ní kí mọ̀nára ò yọ sí mi ó sì yọ sí lónìí jọ̀gbọ́ yìí ti dá o I don't retí anybody mọ́ again I don't retí anybody again ok mọ̀nára Queen Rashida ọlọ́pàá ti mú mọ̀nára lónìí èmi ọlọ́pàá náà tájọ́ kò wáyé agbájilájọ́ ń lọ ọmọ bàbá Lagbaji ọmọ Àkàndé Sálámì ọmọ bàbá Láràárọ̀ Ọlọ́run mọ̀mọ́ jẹ́ òkànjú kú. àmín ara tù yí kí mọ̀nára tù yí ọmọ bàbá Lagbaji ọmọ Àkàndé Sálámì ọmọ bàbá Lagbaji Ọlọ́run mọ̀mọ́ jẹ́ òkànjú kú. Nígbà tí wọ́n fọ ìmọ̀ inú ẹ̀ mọ́ ètè. Mọ̀nára tù ìkìmọ̀. Mọ̀nára tù ìkìmọ̀. Ọmọ bàbá Lagbaji. Ọmọ Àkàndé Sálámì. Ọmọ bàbá Láràárọ̀ Ọlọ́run mọ̀mọ́ jẹ́ òkànjú kú. Mọ̀nára tù ọmọ bàbá Lagbaji ọmọ Àkàndé Sálámì ọmọ bàbá Láràárọ̀ Ọlọ́run mọ̀mọ́ jẹ́ òkànjú kú. ẹ̀yà kí fàtíà kan Ọlọ́run má jẹ́ wọ́n fún wa lẹ́tà àbálẹ́jẹ́ lórí mọ̀nára. àmín ya Allah. ẹni tẹ́ ẹ máa ń pè tẹ́ ẹ máa ń retí ó ti lọ o bó ṣe ń dùn máa wà yìí náà nǹkan bàjẹ́ Ọlọ́run mọ̀ síbẹ̀ fún mọ̀nára. àmín ya Allah. gbogbo okùn tọ́láwọ́ jalara mọ̀nára tí wọ́n ní òkú àmọ́ kò rẹ́lífàǹtì mọ́ gbogbo ibi tó ti rí òun náà ó ti di Ọlọ́run mọ̀ síbẹ̀ fún mọ̀nára. àmín ya Allah. ẹ bá fi fàtíà kankan lókun tó àwọn méjì tó Ọlọ́run ẹ bá ń ké kódé hó fàtíà. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا